lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Mrs. Adéyínká Sàlàkọ́ aka. ẹ bá sọ̀rọ̀ sókè náà ẹ fẹ́ project. orúkọ yín mà. Mrs. Adéyínká Sàlàkọ́ aka Tenibesi. Mo jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré tíátà Tampan. Èmi náà dẹ̀ ni five chairperson Tampan Mowébàfò local government. Màmá ó pẹ́ tó ti rí inú eré ó pẹ́ ta gbogbo ẹgbẹ́ ní jáde gbẹ̀yìn kí ló ṣẹlẹ̀. Ibi ńlá lẹ lọ yẹn o. Bẹ̀sì mo dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè lónìí pé Ọlọ́run kà mí yẹ lónìí pé mo wà láyé mo tún wà láyé ara mi. Mo ní àwọn ìṣòro kan ni. Ìṣòro yẹn bá mi fíra tó pọ̀ gan-an tí àwọn kan tẹ̀ rò pé mo ti kú. Ṣùgbọ́n mi ò kú. Mi ò dẹ̀ fọ́jú nú mi ò fọ́ títa ẹ rí pé mo rìn wọnú ilé ni mi ò dẹ̀ mú mi dání so ìṣòro yẹn ló fà á mo ṣe àwọn fíìmù kan sílẹ̀ tí mi ti gbé jáde tó ti wà nílẹ̀ báyìí tó yẹ pé lágbára Ọlọ́run mo máa gbé jáde mo mọ àwọn ìgbésẹ̀ ṣé mọ̀ pé àlàáfíà ní kókó téèyàn bá lálàáfíà kò sí nǹkan tó máa ṣe ṣùgbọ́n mo dúpẹ́ mi ò síkì sínú ara o kì í ṣe nínú egungun kì í ṣe ní ojú ni. Ẹ̀yin náà lè rìn wọlé ẹ̀ lójú ẹ̀ lọ́pàá. Tẹ́ bá gbọ́ pé ibi owó run sí nìyẹn gbogbo property mo tà gbogbo nǹkan lọ sí every year ni máa ń lọ sí India bẹ́ẹ̀ ṣe rí mi bí mo ṣe wà yìí by God grace on the 5th mo lọ sí India every year ni máa ń lọ fún ojú yẹn. Ìyá wa ojú látara bóyá ìṣèkèrè àbí ìgbàgbọ́ wa ni pé wọ́n lè tà lọ́fà náà sọ́fà ní ṣé spiritual ni àbọ̀lọ́kọ̀ mú wá bẹ́ẹ̀. Àkọ́kọ́ ṣe rí ìgbà kan nígbà ìmọ̀ mo máa ń sọ wípé bóyá ayé ń ṣe mí àbí wọ́n ń ta mí lọ́fà ṣùgbọ́n nísìnyí ìgbà tí mo ti gba Jésù sínú ayé mi tí mo ti mọ Ọlọ́run mo mọ̀ wípé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá nílé ayé Ọlọ́run mọ̀ sí. Ọlọ́run mọ̀ sí. Tí Ọlọ́run ò bá fẹ́ kó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ àkọsílẹ̀ kò dẹ̀ ní tàsí lóòótọ́ ni mo lọ sí location mo dẹ̀ lọ ṣe fíìmù afọ́jú ọ̀sẹ̀ kẹta tí mo ṣe fíìmù afọ́jú yẹn òun lójú bẹ̀ sí ní dùn. Ẹ lọ sí location. Mo lọ sí location. Ẹ lọ ṣe fíìmù afọ́jú. Bẹ́ẹ̀ni. Ẹ wá darí dé. John ló ní iṣẹ́ yẹn. Ẹ̀yin kọ́ ti ẹ̀ lẹ́ní. Ọkọ ni ọ̀sẹ̀ kẹta so owó ti ń ṣe mí tipẹ́tipẹ́ after yẹn mo bẹ̀ sí ní bátù ẹ̀ ìgbà tó pẹ́ mo tún ní accident ọjọ́ yẹn wọ́n ṣe producers guild ní Ibùdó so èmi ni mo drive bí mo ṣe ń lọ mo l'accident so mi ì mọ̀ wípé accident yẹn ó ti affect me I don't know so mo tún ṣàn ṣe ní Nàìjíríà bí mo ṣe ní Nàìjíríà bí mo ṣe ní Nàìjíríà bí after yẹn kó tún pẹ́ dẹ̀ mo tún ní domestic accident again gas gbogbo ẹ̀ ṣáà rọ̀pọ̀ gbogbo ẹ̀ ṣáà ń gbéra wọn so mo ti ṣe series of operation here so ìgbà tán fẹ́ ṣe the last one ni the doctor wa sọ fún mi pé is a 50-50 chance and that time mi máa kọ̀ rí pé fígò mi rẹ́ nìsín so by the time tí mo wá dé India náà wá sọ fún mi wípé glass ó wà nínú ojú mi. Ṣé ń gba accident ni ìgò wọ ojú náà báwo? Nígbà accident yẹn àṣẹ ò ti wọnú ojú. Kẹ́yìn ò mọ̀. Lọ èmi ò mọ̀ ojú dẹ̀ ti ń dìkè ojú ẹ̀ ti ń dìkè dókítà ẹ̀ wá ń bè lọ́ọ̀ mi pé ẹ̀sìn wo ni mò ń sìn mo ní ló ṣẹlẹ̀ mo wá sọ fún un ó ní kò yẹ kó ríran mọ́ mo ní wáì ó ní torí nǹkan tí ó wà ń bẹ̀ yẹn pé àkọ́kọ́ pé ó yẹ kó ti di ojú ọ̀tá mi ti di kó ti ní kánsà mo ní wáì ó ní because àwọn máa try mi wọ́n wá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mo sọ pé ìwọ Ọlọ́run tó bá yẹ pé mo ṣebi fún ènìyàn láyé mi láti gbà tí mo ti dé láyé mi tí mo mọ̀ tó yàtọ̀ sí tí n bá ba tẹ̀yàn jẹ́ má jẹ́ oṣooṣù fi yẹ ẹ̀jẹ̀ mi ṣùgbọ́n tó yẹ pé tí n bá rẹ̀ ní títí ẹ̀ kù díẹ̀ káàtó tí máa ń sáré tí máa ní ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí Ọlọ́run má jẹ́ fọ́jú má jẹ́ káyé yọ̀ mí so a ṣe operation yẹn gbà tí mo ṣe operation yẹn ó wà successful mo ríran ọ̀rọ̀ pọ̀ o ọ̀rọ̀ pọ̀ on my way coming back wọ́n mú mi l'Abu Dhabi nínú plane wọ́n lo oògùn tí dókítà fún mi dókítà ló fún mi so nígbà yẹn mo wọ Etihad airline so bí mo ṣe yẹn mo ká máa connect ìlú báyìí mọ́ kínní wọ́n bá fún mi oògùn yẹn oògùn dẹ̀ wà ní báàgì mi
mo sọ oògùn òyìnbó gbogbo tí mo gbọ́ ọ̀gbọ́ o wọ́n mú mi lọ sínú prison. I spent 3 months in jail wọ́n tó gbọ́rọ̀ mi rárá wọn ò dẹ̀ jẹ́ kí n lo oògùn mi. ẹ̀sùn wọn ló fi kàn yín. wọ́n ní oògùn mi tí mo ní pé oògùn pain ni pé pain yẹn kó ní ó wà ó hard wọ́n ní ó ní oògùn olóró díẹ̀ nínú. ó ní little content bọ́n ṣe sọ pé ó ní little content of tramadol. I don't know. Àwọn fámìlì mi wọ́n kọ́ńtìkìntẹ̀ tó rí fámìlì lásán mo ti fẹ́ lóṣù kan mo ti ń dákú lójoojúmọ́ wọn ò jẹ́ kí n lò ó. After tí mo rá àwọn fámìlì mi pè wọ́n wá send sí India wọ́n send sí India send nǹkan sí wọn India send fast pé àwọn làwọn fún mi lóògùn ṣebí fáìlì wà lọ́wọ́ ẹ̀ rí series of operations because the operation yẹn australia yẹn is 4 different surgeries ni mo ṣe sójú yẹn ṣé wọn ò rí ni pé ẹni tó kì í gbé ní India ń lọ sí Nigeria for pain and this and that wọ́n rí o wọ́n dẹ̀ pretend pé àwọn rí kinní yẹn ṣùgbọ́n ibẹ̀ lọ́lọ́run ti pè. nígbà tí ìdààmú dé. ibẹ̀ lọ́lọ́run ti pè ṣáyẹn tó bá lówó lọ́wọ́ gbogbo ẹni tó lówó ńlá ayé ìwọ̀n ọmọ lọ́wọ́ all the millionaires billionaires trillionaires wọn ò mọ kíni wọn ò mọ Ọlọ́run téèyàn bá lówó kò ní mọ Ọlọ́run téèyàn bá níṣòro kò ní mọ Ọlọ́run ṣùgbọ́n ìgbà tí mo dé ibẹ̀ yẹn sà tí mo dé inú ẹ̀wọ̀n yẹn tó ń fún mi láṣọ ẹ̀wọ̀n báyìí láìṣẹ̀ tí wọ́n ń treat Nàìjíríà gbọ́n Nàìjíríà wọ́n máa nà every Friday àná wọ́n máa nà wọ́n báyìí wọ́n máa fi Quran sọ́wọ́ tó máa fi jábọ́ ibẹ̀ ni mo ti mọ̀ wípé Ọlọ́run mo wá fira mi sí àwẹ̀ mo wá ń gbàwẹ̀ ìgbà tó pẹ́ ìbẹ̀ ọlọ́wọ́ Ọlọ́run kan mo kò wá dúpẹ́ torí gbogbo àwọn nǹkan tí mò ń rí lójú àlá lójú ayé lójú gbogbo ẹ̀ ìgbà máa kọjú kọ báyìí nǹkan yẹn máa kọ wá ni tó bá jẹ́ pé mo wà nínú ayé ni mi ní kàkún kìnkìn mi ní kàkún ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run wá pè mí yẹn tí mo bẹ̀ sí ní ṣe ẹlòmíì níbẹ̀ máa bá sọ̀rọ̀ máa ṣe prayer fún ẹlòmíì tó ti wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ti dẹ́jọ́ pẹ́pẹ́pẹ́ wọn release ẹ̀ máa pé gbogbo àwọn Nàìjíríà tó wà ń bẹ̀ máa ní ẹ jẹ́ ká ṣe prayer máa ní ẹ jẹ́ ṣe prayer fún lágbájá kán lè release ẹ̀ má dẹ̀ release ẹ̀. mo wá fira mi sí àwẹ̀ gidigidi gan ni ọjọ́ October mi ní gbàgbé tẹ́ bá wo inú Facebook mi every 2nd of October láyé yìí máa ń celebrate ẹ̀ torí mo sọ fọ́lọ́run pé April 4th ni mi but ẹjọ́ tí n bá kúrò mi tó bá dá mi láre màá máa celebrate ọjọ́ yẹn as my 2nd birthday pé ẹ tún mi bí ojú mi kàn ṣùgbọ́n ẹni tó ràn mí lọ́wọ́ wọ́n gbé mi lọ sí hospital doctor sọ fún wọn wípé mo ní nǹkan báyìí pé mo ṣe operation mo ṣe wọn gbà ṣe mọ̀ pé bí níbí báyìí bí àwọn kóòtù wọn kí wọ́n ṣe máa pa àwọn tó máa ń dúró kóòtù bíi ní kóòtù tó máa pe case. ṣé àwọn prosecutors. wọ́n gbé fáìlì fún wọn wọ́n ní she is not sick she don't have any problem ẹ wọ àtakò nípa tí mo wá láì mọ̀ yín rí tẹ́lẹ̀. mo mọ̀ mi rí àtakò yẹn pọ̀ ju mi rí irú ẹ̀ rí wọn fẹ́ rí mi even nínú ọgbà ẹ̀wọ̀n yẹn àwọn warders wardress they don't want to see me mi rí irú ẹ̀ rí ṣùgbọ́n ọjọ́ tọ́lọ́run máa ṣe ìyanu yìí mo gbà àwẹ̀ ni wọ́n wá ní kí n break mo tẹ̀ ti gbàgbé ṣé àwọn kéèyàn gbàgbé mi break ṣẹ́rí omi tí wọ́n gbé dání pé kí n fi break pipe wọ́n ń gbàdúrà sí omi yẹn nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn ìgbà tí màá lajú báyìí hospital ni mo wà bí mo ṣe lajú sí hospital báyìí mo kọ̀ rí pé wọ́n di ẹsẹ̀ mi mọ́ bed mo wá lajú bí mo ṣe lajú báyìí mo kọ̀ rí dókítà yẹn mo wá rí kọ́ ọkùnrin dúdú eléyìí ò ṣara wọn nígbà ní please sir can you help me please can you help me pé mi ò ṣẹ̀ ó ní kí ló mo wá bẹ̀ sí ní sọ̀rọ̀ fìtìfìtì torí àwọn ará wọn náà wà lẹ́gbẹ̀gbẹ̀ wọ́n á sọ̀rọ̀ fún pé wọ́n sọ pé nǹkan tí mo ní kó ní little content of tramadol mi ò dẹ̀ ń lo tramadol wọ́n dẹ̀ tún wo ègún mi wọn ò rí drop ibẹ̀ wọn ò ṣe kíní kan wọ́n á bẹ̀ sí níbẹ̀ wọ́n ìyẹn ní no every country has its own kíní kan wọ́n ní every country ló ní rules and regulations I can't do anything ló bá ní kán gbé mi wọ́n bá gbé mi lọ bí tán ti nu máṣíìnì wọ́n gbé mi sí máṣíìnì náà wo gbogbo ẹ̀yà ara mi ò rí nǹkan kan máa yẹn ṣe wà á kọ tramadol fún mi máa yẹn dókítà yẹn gangan ó ṣe wà á kọ tramadol gangan sínú oògùn mi
kẹmọ bíi tí wọ́n wicked dé máa sọ fún gbogbo àwọn Nàìjíríà pé they should be careful about Abu Dhabi. Abu Dhabi. Yes, they should be careful about the Abu Dhabi. Ṣé mọ̀ pé wọ́n gbé mi lọ wọ́n ò rí kankan ní ara mi o. Ṣé mọ̀ pé ìgbà tán kọ́ fún mi tán ọlọ́pàá tán tún gbé mi tán discharge mi tán gbé mi sínú kíní tán Black Maria tán fi gbé mi wọ́n wá ń ṣòfófó ní ìmọ̀ nǹkan tó ń sọ èdè náà sọ bẹ́ẹ̀ tọ́mọ kan wà ń bẹ̀ Fàtún ibikíbi tí Fàtún bá wọ Ọlọ́run kó bá mi ṣeré fún ọmọ tọ́kì ni yàrá ẹ̀ ni mo wà wọ́n wá sọ pé tán bá fún mi lóògùn yẹn wọ́n ní fún mi lọ́wọ́ wọ́n á ní kí n gbómi wá wọ́n wá gbómi wá wọ́n á ní kí n lanu mi máa lanu mi wọ́n á fi sí màá wá lò tí bá wá lò yẹn mi ìwà ní gẹ̀ẹ́tà ara mi máa ṣọdẹ̀ in fact tí n bá lọ tọ́lẹ̀tì mi nímọ̀ pé mo ń tọ̀ wọ́n wá pọ̀ ọmọ yẹn pé kí ni oògùn tó ń fún mi gbogbo yẹn ń gbà sọ́wọ́ wọn fẹ́ mi ní ẹ bá lóun á bá mi trace ẹ̀ ní ẹ bá ṣe yẹn bá ní mọ́mì they are giving you tramadol you have to use it in the court bí mo ṣe wá ẹni tó lè mọ kéwù kọ nìyẹn bá ní kọ́ bá mi kọ́ ló bá kọ kéwù yẹn fún mi ìgbà tí mo dé court ọjọ́ ẹ̀ náà fẹ́ dájọ́ àṣẹ káàdì tó ń fún mi wọ́n ti kọ 25 years in prison èmi ò mọ̀ ṣe mọ̀ pé mi ò mọ̀ pé nǹkan tí ẹ̀sùn mi wọ̀ tí ní 25 years in prison èmi ò dẹ̀ mọ̀ so bí mo ṣe wá dé kóòtù yẹn mo ti wá kọ̀wé yẹn mo ti mú dání kẹ́ wá wo ṣe Ọlọ́run tá bá ń lọ wọn jẹ́ ká wọ pátá o no bra no pint jẹ́rìí aṣọ wọn tó máa fún wa yẹn gbègede báyìí òun lẹ máa wọ̀ tẹ́ bá wá dé wọ́n wá ní kán fẹ̀ dí yín wọ́n á wò kán fẹ̀ dí yín wọ́n á máa wò dí yín àwọn ọmọ gẹ̀ẹ́sì àwọn wọ́dàs tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n máa ṣe rádàdà wọ́n máa gbọ́yàn yín sókè wọ́n máa tẹ̀ kí wọ́n máa ṣe wọ́n ní Abu Dhabi. bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni àtúwà jíde prison ṣe rí ìgbà tí mo wá ń lọ yẹn gbogbo wọn ti lọ èmi dẹ̀ ń ṣe prayer kí máa ṣe bọ́ọ̀tà ọmọ Nàìjíríà kan bá ní mọ́mì are you not going to court mo ní I'm going they are going already ṣe rí òkè kẹrin mo wà irin ńláńlá ni ṣe mọ̀ pé gbogbo orin yẹn dẹ̀ sílẹ̀ mo wá sá lọ bó ṣe fẹ́ mú un máa pariwo pa I'm here bó ṣe mú mi wọn tẹ̀ rántí béèrè pé tó tán bá rí lẹ́tà yìí lọ́ọ̀ mi wọ́n á fàyà àwádé court ọmọ yẹn dẹ̀ ti kọ́ mi pé ọjọ́ tí bá máa dá ẹ̀wọ̀n 5 years wá sílẹ̀ pé wọ́n á wọ black and white tó bá máa dá ẹ̀wọ̀n 5 years tó maybe 15 years 25 years 20 years pé wọ́n máa wọ black and yellow ṣùgbọ́n ọjọ́ tó bá máa dá ẹ̀wọ̀n bíi gbére wọ́n pààyàn wá wọ black and red àwádé court bí kí ni máa ṣe wọlé báyìí ó wọ black and yellow ẹ̀rù bá bà mí ẹ̀mí ẹ̀ tún sọ ní pé kí ló dé ara ẹ̀ ń ṣojú Ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀sẹ̀ ṣé ẹ bọ́n ṣe wọlé báyìí tán pé màkàmá kóòtù wọ́n bá dìde wọ́n bá bẹ̀ sí ní pé 10 years 30 years ṣé ẹ bọ́n ṣe pé sálápọ̀ mo ní bàbá don't talk wọ́n gbòòrò àwọn báyìí pé ká lélẹ́yìí mo wá ń sá lọ síbi adájọ́ yẹn wà meanwhile ẹni tó ń jẹ́jọ́ kò gbọdọ̀ gun step lọ bá wọn ṣe àmọ́ pé mi ò mọ̀ kankan mo gun step lọ ọlọ́pàá dé wọ́n tún mú mi bàbá yẹn ní kó fi mí lẹ̀ bàbá yẹn wá ń sọ pé kí ló ṣẹlẹ̀ wọ́n á fún wọn lẹ́tà pé kán wo lẹ́tà yìí wọ́n á wo lẹ́tà yẹn ẹnìkan wá ka lẹ́tà yẹn ṣẹ́rí first day tí wọ́n ti mú mi ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ òun ló wà ní lẹ́tà gbà tí mi bá rọ̀ nọ́mbà ni go back we will receipt for your judgement ní bá padà jókòó wọ́n bá parí kóòtù gbogbo wọn dìde ní kóòtù kí ni wọ́n bá gbé ká máa lọ pé wọn ò padà wá mọ́ la bá lọ sàlẹ̀ nú ọ́fíìsì máa yẹn ló ti dá ẹjọ́ mi kì í ṣe nú kóòtù ṣẹ́rí ó ní kọ́ lọ pé wọ́n wá ṣẹ́rí ìgbà tó ń pe gbogbo àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n wá wọ́n dà rẹ̀ àwọn ga gidigidi pẹ̀lú ti bà mí pẹ̀lú pé àbí wọ́n máa ní kọ́ pa mí nù bí máa yẹn ṣe ní bó ṣe wò mí báyìí tí mo débẹ̀ báyìí mo ti ń gbọ̀n gbogbo ara mi dẹ̀ ń gbọ̀n báyìí ó ní kó mú mi kúrò wọ́n á mú mi kúrò wájú ẹ̀ wọ́n á mú lọ sínú yàrá kó bó ṣe wá bá mi pé we check everything we prove you innocent go back to your country just like that. No compensation. Nothing. Ṣé ẹ jẹ́ wá sọ kíní kan fún yín ambassador wa àbúrò mi tó wà ní Dubai ó rìn àrìnfẹ́ kú sọ́dọ̀ ambassador dẹ̀ ń parọ́ fún wọn wípé òun pọ̀ ń bẹ̀ òun máa rán secretary òun wá ambassador ò yọjú láti for that 3 months kò sí ambassador Nàìjíríà tó yọjú and every Wednesdays ni àwọn ambassador ìlú tó kù
náà máa wá tó máa bèèrè lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ pé báwọn ṣe ń tì sí wọ́n tì sí àwọn Nàìjíríà báàlì àwọn ọkùnrin wọn níbẹ̀ àwọn ọ̀dà wọ́n máa nà wọ́n dákú wọ́n máa gbá wọn lójú gbá wọn bẹ́ẹ̀ Abu Dhabi náà pé capital Dubai capital UAE ni. mọ wa gbogbo ìrìn tẹ́ ẹ rìn bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ wo ló kọ́ yín. ó máa dáa fún yín ṣe rí tí Ọlọ́run bá pèèyàn tọ́lọ́run bá pè é tó takú bó fẹ́ ṣe tọ́lọ́run akọ́kọ́ gbọ́nà kan ẹlẹ́ẹ̀kejì ó wá kọ́ mi wípé kò sí ẹnìkan ṣoṣo láyé yìí tó lè ṣe àfi Ọlọ́run ọba ó kọ́ mi pé kéèyàn má ṣe ìkà tó yẹ pé mo ní ìkà lọ́wọ́ mi ò ní survive tẹ́ pé mo ní iṣẹ́ ibi lọ́wọ́ mi ò ní survive ó pọ̀ wọ́n ṣe ojú yẹn padà ìgbà tí máa dé first daughter mi ọmọ 18 years ọjọ́ tó fẹ́ gba award best student ní Mayflower she died I cry ojú yìí tó padà mo wá lọ bí operation yìí ṣe fail mi bó ṣe wá di pé every year treatment last year nǹkan tí ojú mi rí I sold my house my land my motor mo ta gbogbo nǹkan ìní mi mo wá bẹ̀rẹ̀ sí ní tọrọ bárà but ṣe mọ̀ pé celestial ni tí n bá débi ìgbà wọn ni má gbéra ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n kìlọ̀ fún má gbéra ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ṣẹ́rí kó dẹ́lì mo wá bẹ̀rẹ̀ sí ní lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba mo wá kọ lẹ́tà lọ ní ìrìnàlọ́wọ́ wọn ọ̀dá mi lóhùn màmá Esther Ajayi mo lọ sí church tó jẹ́ church wa tó jẹ́ kó lórí church wa ní Kétu mo kọ lẹ́tà síbẹ̀ pé kán bá mi mú fún wọn. níṣẹ̀lẹ̀ Kétu ní bẹ́ẹ̀ ni Kétu kò sí ní orí kankan tí bá pè wọ́n ní gbé fún ní orí ẹnì kankan wọ́n á forúkọ ẹbọ ẹni náà láṣìírí nínú àwọn ní tíátà yìí ó láti máa sọ fún wọn wípé tẹ bá ran tẹnibẹ̀sì lẹ́yìn tó bá ran tẹnibẹ̀sì lọ́wọ́ ó máa gbé ogun. a gbé ogun lẹ́yìn tó bá ti ràn lọ́wọ́. ṣé wọ́n rí ẹni tó gún jàǹgbà yẹn. bẹ́ẹ̀ ni títorí pé mo ké bá wọn pé kẹ́ ràn mí lọ́wọ́ níbo lẹ mọ̀ ẹni tí mo fojú jọ tí mo rí bí ìyá tí mo fojú jọ tí mo àwọn tí wọ́n sọ pé èèyàn òṣèré tíátà bẹ́ẹ̀ ni ìyá wa àwọn tó sọ pé èèyàn òṣèré tíátà ẹ kì í ran ayé lọ́wọ́ ṣé lóòótọ́ ni. ṣẹ́ẹ̀rì òtítọ́ ńlá ni wàláì òtítọ́ tó jìnnà sí rọ ni they only celebrate tẹ bá ṣe pàtó orúkọ tá à ń ṣe sí wọn á kú rí o but tẹ bá ní problem tẹ bá sọ fún wọn àìmọye àwọn tí mo sọ fún àìmọye àwọn tí mo pè lóòótọ́ mi ìgbéra mi sísà bẹ̀sí ní coded one tí mo sọ fún Bímbọ́ ni mo rí. Bímbọ́ Akínsànyà. Ọlọ́run ẹlẹ́dàá mi ò gbogbo bí sí Bímbọ́ bá dé nílé ayé ẹ̀jẹ̀ kó máa bá rè pàdé o Ọlọ́run gbogbo ìṣòro Bímbọ́ bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ nǹkan tó bá ń dùn Bímbọ́ nínú Ọlọ́run bá mi sọ di ìdùnnú fún gbogbo tó fẹ́ láyè kó bá mi fún the only person nínú gbogbo àwọn tí mò ń kàn. olùkọ́ ló dúró. òun ni Bímbọ́ ni a pè mí àjọ máa kékeré ni asukusuku ni màámi bolama òun ló bá mi lọ òun ló bá mi káàkiri òun ló bá mi bá ìyàwó fáìsì deputy governor. ìyàwó deputy governor. Dr. Amsat. Tèkó ó fún mi lówó. tògùn kọ arógùn kọ. ti kínní governor gangan ìyàwó ẹ̀ wọ́n fún mi lówó. true ní Bímbọ́ ìyàwó Sanwó-Olú. true Bímbọ́ ni o ó fún mi lówó and one other man lọ́gànbọ̀ true Bímbọ́ ni tí mo ti lówó true Bímbọ́ gbogbo ètò pa àwọn ọmọ mi ni o. ìyá wa kí ni condition yìí lè ní. ṣé bẹ́ẹ̀ mi lè ń wò yìí. ojú rí iná kedere. àbí mo rí ẹsẹ̀ rìn dáadáa. tí ẹ rántí mi láti bí ọdún mẹ́wàá láti rágbẹ́ yìí. bẹ́ẹ̀ ni kẹsílẹ̀ mi náà wò pé ọmọ mi rè. láti jọ ìṣẹ́bí mi rè ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn ọmọ tọ́lọ́run. ṣáájú ìdààmú àti wàhálà yẹn fíìmù èlé ti ṣe. láàrin ìdààmú yẹn báwo ni mo ṣe fẹ́ ṣe fíìmù nígbà tí mo ń wówó. ṣáájú ìdààmú yẹn tó dé. fíìmù èlé ti ṣe ń gbà yẹn táwọn ẹ̀rọ ìmọ̀ yín dáadáa. alẹ́ ní tẹ́lifẹ̀nsì òyà akẹ́bẹ̀ láti bẹ̀rẹ̀. mo ti ṣe fíìmù kó tó dé tẹ́lifẹ̀nsì. mo náà rẹ̀ ní ẹ̀ máa kà. mo ṣe eré ayọ̀ mi tèmi dire akàlàmàgbò àpèkẹ́ olóríṣà mo ti ṣe tẹ́nibẹ̀nsì wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ lọ tí mo ti ṣe. ìṣolúwa wa ń kọ́ ìṣolúwa. bẹ́ẹ̀ ni ìyẹn náà wà ń bẹ̀ ẹ bá mi rántí ẹ̀ kọ̀ọ̀kan wà ń bẹ̀ dẹni ètò wà lórí YouTube sí ìyẹn náà wà ń bẹ̀ ìjẹkújẹ ìná wà ń bẹ̀ so mo fi
sórí mo ní YouTube tí mo ra fi sí. ẹ dárúkọ ẹ ṣé gan ni Datop TV. Datop TV. bẹ́ẹ̀ ni Datop TV. ṣé o tiẹ̀ wá níṣẹ́ tẹ fẹ́ ṣe tẹ̀ ń pò pọ̀ báyìí. bẹ́ẹ̀ ni òun ní ṣe sórí mo fẹ́ ṣe sórí. ṣé sórí mi ṣé sórí tó ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá fi ṣe sórí pé èèyàn ní nǹkan tó báyìí ṣé wọn ò ní sọ pé irọ́ ni pé àròsọ ni kí wàá máa ná every year 10.5 million. láti tọ́jú ojú. every year nǹkan tó ń pọ̀ sí mi nù. tó onímọ̀ nìyẹn lágbára Ọlọ́run ìyá wa a máa rí bá. ẹ ṣe gan wa. ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.